ìmáàmù fipá bá ọmọ ọdún mẹ́jọ lò pọ̀ lọ́sùn, ẹ̀pà ló fi tàn án wọlé. ìmáàmù àgbà mọ́sálásí kan lágbègbè babasanya àràká nílùú ẹdẹ nípínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ ọdún mẹ́jọ sùn lọ́jọ́ sátidé ọjọ́ 4 oṣù keje ọdún yìí. imam kadiri tó lé ní 60 ọdún yìí la gbọ́ pé ó rán ọmọ ará àdúgbò rẹ̀ ní ẹ̀pà nígbà tí ọmọ náà mú ẹ̀pà lọ fún un ló mú wọnú yàrá lọ tó sì fipá bá a lò pọ̀. gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, nígbà tí ìyá ọmọ yìí kò gbúròó rẹ̀ ló bẹ̀rẹ̀ sí wá káàkiri, nígbà tó rí i ló ṣàkíyèsí pé ẹ̀jẹ̀ ń jáde lábẹ́ rẹ̀. nígbà tó béèrè ohun tó ṣẹlẹ̀ ní ọmọ yìí sọ ìtú tí ìmáàmù yìí fi pa nínú ilé, eléyìí sì dá wàhálà ńlá sílẹ̀ ládùúgbò náà. wọ́n mú ọmọ yìí lọ sí ọsibítù kan fún àyẹ̀wò, níbẹ̀ ni wọ́n sì ti mọ̀ pé lóòótọ́ ni bàbá àgbàlagbà yìí hùwà burúkú ọ̀hún. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lọ́sùn Abíọ́dún Ọ̀jẹ̀lábí ṣàlàyé pé àjọ àmọ̀tẹ́kùn làwọn aráàlú kọ́kọ́ fa bàbá náà lé lọ́wọ́ kó tó di pé àwọn àmọ̀tẹ́kùn gbé lọ sí àgọ́ ọlọ́pàá nílùú ẹdẹ níbi tí ìwádìí ti ń tẹ̀síwájú báyìí.